أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi rẹ̀ tí ó fi di ọjọ́ ògbédè al-qiyama. Allahumma amin. Akíra wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ní abẹ́ àsìkò wa láàrin ìṣẹ́jú díẹ̀, orí ọ̀rọ̀ tí ń lọ lórí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àti ẹni tó jẹ́ bí aṣojú wọn pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan, òun la fẹ́ pè àwa tá a jẹ́ mùsùlùmí sí. A sì fẹ́ pé ìjọba náà àti àwọn ará Ìlọrin, tàbí kí n sọ pé àwọn ọmọ Ìlọrin, torí pé ará abì kan ẹni tí ìbá sọ ọmọ abẹ ni, tí bá ń gbé bì kan ará abẹnú. Àkọ́kọ́, arákùnrin ta lọ́lọ́run tí wọ́n mú ì, àkíyèsí méjì sí mẹ́ta mo fẹ́ sọ lórí rẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé in tí arákùnrin tí ó ń ṣe pẹ̀lú bó ṣe ń fi ẹnu àtẹ́ kan Islam, tó ń fi ẹnu àtẹ́ kan Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tó jú al-Qur'an ná àwọn tó ní sí pẹ̀lẹ́ sínú mẹ́tẹ̀ẹ̀ta. Ó ń fi ẹnu àtẹ́ kan Islam, ó ń fi ẹnu àtẹ́ kan Ọlọ́run, kí n bí láti bẹ̀rẹ̀, ó ń fi ẹnu àtẹ́ kan Islam, ó ń fi ẹnu àtẹ́ kan Ànábì, ó tún wá sun tírà Ọlọ́run, ó sun níná. Gbogbo eléyàn in tó ṣeun kìí ṣe ìjìyà rẹ̀ ní tí ń ṣẹlẹ̀ sí lọ́wọ́ o, kálọ̀gbọ̀ yìí. Kódà gbogbo mùsùlùmí tí ń ṣe jàgí ní odò sáàsọ pọ́lọ̀n ó mú eléyàn kọ́ ní jìyà tí ń ṣẹlẹ̀ sí o. Akálàṣe èyàn máa lọ forí gún níbòmí, ṣùgbọ́n ó dídí pákéjì ìyáwulẹ̀ wà nílẹ̀ wájú Ọlọ́run. Ìyẹn gbọ́dọ̀ kódà kẹ́nìkan kan máa mú kẹ́mi rẹ̀ ogún. Ṣùgbọ́n tó dáa lójú láyé ni pé ẹnìkan ò ní wọ́ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀, àfi kó jẹ́ pé ẹni yóò ṣẹ̀sìn láyé ń bì síwájú kó tó jáde láyé. Ọlọ́run ó dojú tì, yóò yẹpẹrẹ rẹ̀. Tọ́lá mi ọmọ rò pé kọ̀tán tẹ́ bá ń sọ báwọn, àwọn oníṣẹ̀ṣẹ̀ ọmọ sọ pé ṣe bẹ́ẹ̀ lọ lo ọwọ́ agbára ìjọba ní sọ́lọ́n ló mú ní àwọ, àti pé bẹ́ẹ̀ tí ẹ̀ sọ bẹ́ẹ̀ ìjìyà tọ́lọ́n bẹ ńlẹ̀, ègún tọ́lọ́n ti wà ńlẹ̀. In tí ń ṣẹlẹ̀ sí kìí ṣe ẹ̀san torí ti tọ́lọ́n, ẹ̀san tẹ́lẹ̀ ó ní àìmọ́lẹ̀kẹnu níjànú tó lè ṣẹlẹ̀ sí anybody. Lórí ẹni tí sọ pé òun pèpè sínú Ìsìlámù náà, àbẹ́ tí ń sọ pé òun pèpè síbòmí, torí pé defamation of character òní kìí sì ṣe àwa ìní ọba wí, òun àti commissioner of police òní inú ẹjọ́ tí wọ́n rù bọ́ta. Ìgbà tí ń sọ̀rọ̀ ọfẹ̀nù sáátà àwọn èèyàn, ẹ̀rí pé kìí sọ̀rọ̀ Islam, ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde nínú àwọn oníṣẹ̀ṣe, ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ dájẹ́ sílẹ̀, ẹ fẹ́ ṣe gbá, ẹ fẹ́ ṣàwo, sọ̀rọ̀ kan fẹ́ dájẹ́ sílẹ̀ lílé. Ṣé tí wọ́n ní wọ́n chájì ẹ̀ sí ní ìsìn, ṣé ọ̀rọ̀ pé ó bú Ọlọ́run ó bú Ànábì ni? Rárá, kìí sọ̀rọ̀ eléyìn. Òun àti àwọn èèyàn gbọ́ wọ́n sọ ó sì yá àwọn èèyàn, ṣùgbọ́n Islam yìí náà ní problem.
Islam yìí ni problem. So n táwa fẹ́ sọ ń bẹ̀ ó ní pé commissioner of police ó ní wọ́n jọ ní issue. Ta lọ́lọ́run àti commissioner of police ó ní wọ́n jọ ní issue. Níbi tí ti ń sọ ọ̀rọ̀ sọkúsọ tí ń sọ, òun ló ti ń sọ ọ̀rọ̀ tí kò yẹ kí èèyàn sọ. Ibẹ̀ ló ti sọ. Ẹn báyìí ti sọ nǹkan tí ó yẹ kéèyàn sọ, ojú rẹ̀ ó rí tí ó yẹ kéèyàn náà rí, so kò jù bá náà lọ. Níjọ́ tí ń ṣe fídíò gbogbo kálukú dákẹ́, so ó yẹ kọ́ wọn lè ráwọn tí ó kọ̀ṣẹ́ rẹ̀ pé ń tọ́ ń sọ yéè sọ̀rọ̀ pa fẹ́ polówó ẹ̀sìn mọ́. So ìyẹn bá wọn. Ẹ̀kejì, ohun gẹ́gẹ́ fúnra rẹ̀ fẹ́ni tó bá ní ojú rí náà, ẹ̀rì kí mo ti sọ nígbà tó kọ́kọ́ jókòó rán náà tí mo ní ó ti jẹ́ pé ìkànnà àwọn adájọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n pè mí wọ́n dẹ́ correct nǹkan yẹn pé irọ́ èmi sọ mo ní ṣé bówó rẹ̀ ló fi lọ ra Quran àbí wàhálà rẹ̀ sì jò ná kọ́ lọ lọ́nà òfin ti Nàìjíríà lápẹẹrẹ wọ́n lè ní ṣe bóun ló ní nǹkan rẹ̀. Oníṣùgbọ́n wájú Ọlọ́run tó dára lójú ni pé wàláhìl azim èèyàn kan ò lè dánrú ẹ̀wò kọ́ wa mú jẹgbé wájú Ọlọ́run abadan. Ìyẹn dá mi lójú bàjẹ́, ó lè yá ni ó lè pẹ́ ni. Ẹ̀gọ̀ ní ìdí pé èèyàn sì fẹ́ bọ́lọ̀ ń jà lórí eléyìí, but òfin wa wọ́n lè ní ṣe bóun lọ́lọ́ rà lọ́jà. Adájọ́ kan wá pè mí tí jẹ́ mùsùlùmí, wọ́n ní rárá ó tako òfin wa. Ipe wọ́n ṣàkóòtì òfin, wọ́n ní táwọn mùsùlùmí bá fẹ́ gbé wọ́n lè gbé torí pé ní tí ó lè dá ogun sílẹ̀ ni. Wọ́n ṣàkóòtì òfin pé báyìí constant kìíní kankan. So èèyàn ò gbọ́dọ̀ abuse nǹkan táwọn èèyàn kan gbàgbọ́ ní gbangba. So mo á tún béèrè pé irú àwọn ẹ̀kú eégún ẹni tó wá gbà nínú Islam wọ́n ní kìí ṣe tí gbogbo ayé gbàgbọ́. So family kan ló ní, family yẹn ló lè máa bẹ́ni sọ̀rọ̀ kó sí jó nǹkan wọn bóyá ló sì kángun sí òun lọ́kàn lọ́dọ̀ wọn. Ó lè jó ńgbà tó ń gba Islam tóró ti di tiẹ̀ òun ló jó, kìí ṣe pé ó jó bìlífù nígbà jẹ́ pé wọ́n ṣàṣàlàyé lórí àlámọ̀rí o. Bọ̀tẹ́ tí bá ń wo gangan ká fi tòfin pé òfin Nàìjíríà wallahi èèyàn ṣàánú rẹ̀ kò sí mọ́lẹ̀ kẹkàn lójú rẹ̀. Ẹ rí pé kì í wá compose. Mo sọ ńgbà tí mo sọ̀rọ̀ yẹn náà gbáná kìí ṣe ẹni tẹ́fẹ́ máa dá lónìí. Sísúnyà Nàìjíríà ó fẹ́ wá popularity kọ̀mọ̀rọ̀ sopọ̀ ìṣẹ̀ṣẹ̀ tó lóun wọ́n kọ̀ mọ́ nkẹ́kẹ́ ń pa rẹ̀. Ó lè mọ̀ sọ̀rọ̀ kí bàbí ìfá òṣèwò kò lè kí ojú fẹ́ yọ kẹrẹ́. So but àwọn oníṣẹ̀ṣẹ̀ tí wọ́n dákẹ́ tí wọ́n jẹ́ kí ẹni tí ò mọ̀ nkẹ́kẹ́ ń pa ẹ̀sìn wọn ó ní wọ́n ti wò kẹ́ ìdí ń bà á sà àṣìkọ́ ha ẹnìkan náà ní ọ̀sán àfrọ́ǹtì. So dídálé tí wọ́n dá lé wọn tí ń represent wọn bó ṣe wù wọ́n iná ló di problemu tí wọ́n ti túlẹ̀ tí sà ń sọ gbogbo nǹkan tó wù tó jẹ́ pé ń dìfẹ́mù àwọn èèyàn ni. So títí ẹ̀ kò sí ìṣù kankan ṣùgbọ́n kí mùsùlùmí wọ́n sì gàgé ní odò àti ẹ̀sìn mi ń pa rẹ̀ ẹ dákun kọ́mọ bá ti ń bá lọ tí bọ́lọ̀ ní ẹ má fẹ́ sórí ibú kọ́mọ sórí ibú lọ, ẹ má fẹ́ sí dáadáa kọ́mọ sí dáadáa lọ. Ṣé wá rí àkíyèsí kejì fún àwa tá a jẹ́ ọmọ Ìlọrin, èmi sọ ọmọ Ìlọrin o, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ìlọrin. So ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ìlọrin, àwọn kan ń sọ̀rọ̀ jáde, mo fẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ jáde pé kìí ṣe wípé a ní kó wọ́n má ṣe òòṣà sọ̀hẹ́ torí pé freedom of religion wà. So kódà ẹnìkan sọ ọ̀rọ̀ burúkú ní dẹ́ni yẹn sọ kìí ṣe pé nítorí pé ń bú Ọlọ́run ń bú ànábì ìyẹn ọkàn wa tí máa lọ́wọ́ dájọ́ rẹ̀ ọkàn wa a lè gbarata tá a bá rí pé constitution back ẹ̀ bí wọ́n ti sọ tá a bá rí pé constitution back ẹ̀ a lè dìde a fi defend ẹ̀sìn wa ni. Ṣùgbọ́n kálukú rẹ́dí àti defend bàbá wọn, kálukú rẹ́dí àti defend ìlú wọn. Ẹnìkan wá ní kì í ṣe pé torí páníkà má ṣe kíní o ṣùgbọ́n má gbowó lọ ni. Ok,
ṣé Ìlọrin nìkan ni kó wá jẹ́ ilẹ̀ tó mọ́ sọ̀hí wọn ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn náà fẹ́ tọ́jà ni ṣùgbọ́n bí tí mo fẹ́ lọ nìí bá a ṣe gbógun ti ń pé káwọn oníṣẹ̀ṣe ọmọ gbé nǹkan burúkú wọbẹ̀ gbogbo àwọn tí bá ń ṣe bí wọn náà nú àáfà ẹjà yandélẹ̀ o ibi tó kèmí nu gbogbo oníṣẹ̀ṣe tó yọjú lọ Ìlọrin ìlú Àfọ̀njá ni àbí Yorùbá kan àdánwò tí ó fi jẹ́ wípé ẹbọ yóò wá gbilẹ̀ ńlọrin Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ ibi tó ti wọ Ọlọ́run bá ní parẹ́ bọ̀tẹ́bọ́ tí mo sọ àwa náà gbọ́ yìí general mi ni mo fún un ní o àwọn ẹbọ tàwọn aláàfà Ọlọ́run bá ní parẹ́ o tí ògbà náà jọmọ gbogbo ibi tó wà àti gbogbo ìlú tó wà àti lọ́rin àti Ìbàdàn ní gbogbo àwọn ẹbọ aláàfà àwọn aláàfà tó jẹ́ pé oògùn ni ẹ ń kì Ọlọ́run bá ní pa wọ́n rẹ́ o ẹ̀jà délẹ̀ o tí Ìlọrin ọba jẹ́ aridun mọ̀kọ́dásà the pure land ẹ máa ń fa sábà fi wé Mẹ́kà ṣùgbọ́n ní Mẹ́kà kò sí irú gbogbo orú àwọn àǹdá ọ̀nṣẹ́jára bíi Mẹ́kà o tọ́lọ́mí ní tí ọba sọ sísẹ́mùsẹ́mù wà ní Ìlọrin ní sísẹ́mùsẹ́mù wà lórí Yorùbá ní ẹ̀ṣẹ̀ àmọ́ fi Mẹ́kà wò ọ̀dà àwọn sàbẹ́ sí Mẹ́kà àti Mọ̀dínà nìkan ní ẹgbẹ́ gbogbo bí sàbẹ́ gbé lórílẹ̀ ayé ẹ sọ bí tí ẹnìkan ti kó ṣòro wá bá sàbẹ́ tó wá sọ fún pé kó lọ mú nǹkan báyìí wá tó wá sọ fún wípé ìṣòro tí ń ṣe àwọn ayé lọ́wọ́ ń bẹ o ó láwọn kẹ̀kẹ́ tá a ṣe o èròjà tá a ṣe ni o àbí lójú ayé ànábì àbí lẹ́yìn ànábì ẹ sọ bí tí sàbẹ́ ti ṣe bẹ́ẹ̀ tí ń sọ fún wa pé tí wọ́n á ju ẹ̀bọ fún ẹ nírú gbogbo tẹ̀ ń ṣe ìfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ jù bá ń lọ ẹ jàjà ń délẹ̀ o àwọn oníṣẹ̀ṣe tí wọ́n láǹfẹ́ lọ lọ́rin àyọjú náà ní abáwá Ìlọrin kódà gbogbo oríṣiríṣi tàbí kálukú wa máa ń sọ àwọn bàrìbà lọ́kọ́kọ́ ní ń bọ̀ ya òjò kan débẹ̀ òjò òun ibi kan tí a ti ń párin níbi tí a ti ń lọrin ní àbí sọ ní lọrin alimuhim anybody tó bá dé ọkọ débẹ̀ Àfọ̀njá kọ́ lọ́tẹ̀ lọrin ló Àfọ̀njá náà báwọn èèyàn bẹ́ẹ̀ ńgbà ṣé wàá lè síde tí wọ́n kọ́ra wọn lọ́wọ́ torí bó ṣe rí alimuhim òdodo ti gbábẹ́ wọn láti gbà láyé ti dáyé ni ṣé Oòduà ló ní Yorùbá ni tẹ́fí ń kíra lọ́mọ Oòduà ṣé bí Oòduà náà tàtọ̀ níwà ó gbà ẹ́ ń pè Ìsìláàmù ní ẹ̀sìn àtọ̀run níwà mo ti máa ń sọ tipẹ́tipẹ́ kì í sọ̀rọ̀ ọdún méjì mẹ́ta bí wọ́n ti lọ wa wọ́n máa ń sọ pé kí lẹ́sìn àbáláyé mo sì máa ń dínà pé mi sọ ọmọ Oòduà kì í sọ̀rọ̀ pé kí ní ẹ̀ka ń wí ẹsẹ̀ sọ. so Oòduà náà onáàrin wa ni ó sì bá àwọn èèyàn kan lé Ifẹ̀ àwọn tó bá ń lé Ifẹ̀ ní òrìjínà Yorùbá àtọ̀rìnwá náà ní Oòduà ẹ̀sìn kíra ẹ̀ lọ́mọ àtọ̀rìnwá ẹ̀yin oníṣẹ̀ṣe ìgbà tó Oòduà sì dé òṣàwò ní ẹ̀ ń bọ òṣàwò l'Oòduà bọ tẹ́ fi ń sọ ẹ̀sìn di àṣà tẹ́ ń sọ àṣà dẹ̀sìn tẹ́ mọ̀ ní àṣà yín ni àṣàkáṣà náà mo ṣe prógámù kan bóyá before ká tó lọ hajj tí mo sọ pé àṣà àti ẹ̀sìn tí mo mọ̀ lọ wà bí tí ajá báyìí ìmọ̀ bó ṣe kú lórí Facebook torí pé mo tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀lẹ́ bí Facebook ló dìlì tẹ̀ ní bí kan ní okùn tí ẹ̀yẹ mi nígbà tí wọ́n máa ń parẹ́ mo sáà wá tì ẹnìkan fẹ́ bá mi gbé sórí YouTube ni mo wá tì mà gbé bẹ́ẹ̀ mo mọ̀ lọ rán ẹ̀sìn kí àtẹ̀bí tí ajá kẹ́lẹ́ wọn àṣà lílé yàn ẹ̀sìn lẹ́fẹ́ máa pè lásà fún wa Yorùbá sì máa ń sọ nínú àdìsí Yorùbá wọn ò ní òrìṣà bó o lè gbè mí ṣe mí bó o ṣe bá mi ó fi hàn pé òòṣà ní lórí lọ́sàn-án gan nígbà tí wọ́n ní introduce òòṣà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá wá sin òòṣà tí ò tó gbé wọn ní bó sọ̀ bá lè gbé àwọn ó ṣe àwọn bó ṣe bá wọn bó ló ṣe bá wọn kí wọ́n mọ̀ ọ̀rọ̀ ẹbọ pọ̀ mọ́ lọ́n àtọ̀rìnwá náà ni bàbá yín Oòduà kì í sì bàbá tèmi Oòduà dáwọn ọmọ rẹ̀ mọ́ ló jẹ́ sọ mo sọ ti pẹ́ náà pé àwọn ará Ilé Ifẹ̀ mo láìkì wọn fáwọn kẹ́kẹ́kẹ́ ẹ rí i pé ọba tó bá jẹ ní Ifẹ̀ kí ni wọ́n máa ń pè àròlé Oòduà wọ́n yé pera wọn lọ́mọ Oòduà tọ́lá àmọ́ yìí pé nígbà tó Oòduà dé ọba àwọn bàbá kan lẹ̀ Yorùbá ó sì bá àwọn ìdílé nílé Ifẹ̀ tí wọ́n ti ń sẹ̀mí bọ̀ tipẹ́tipẹ́ nǹkan sóhun àtọ̀bàtàlá ta ní ọjọba ta ní ọjọba tó gbélé yàn ẹ̀ ń bá ti kọ́ńkà bìkan ti kọ́ńkà bẹ̀ ẹ wá nǹkan fẹ́ padà bẹ́ẹ̀ lọ jagun wo bóyá ìjọba wà wò yín ràn ṣé ìjọba wò yín ràn so ṣé Alimi ti gbà bẹ́ẹ̀ wọ́n ti clear
ilẹ̀ so wọ́n sì ń ṣe lọ alihamdulilayi so kẹ́nìkan wàá sọ pé ilẹ̀ Yorùbá ni kọ́ lọ bájọba kọ́ ní pélẹ̀ Yorùbá ni o so ọba tẹ bá fẹ́ máa kílèmù ní ìsìn lọ́dọ̀ ìjọba ìmọ̀ràn kẹta tàbí ìmọ̀ràn kẹrin òun náà ní fún àwọn ìjọba torí pé lemọ́lemọ́ àwọn oníṣẹ̀ṣe ń pọ̀ gbogbo tíjọba bá fẹ́ gbà tíjọba kà kún ìjọba ẹ jẹ́ kí nǹkan yẹn ó jẹ́ nǹkan tí ó jẹ́ ìtẹ̀yàn tó wà traceable lápẹẹrẹ irú ọdún ṣẹ̀ṣẹ̀ náà fẹ́ lọ sí nílọrin ẹ̀kọ́ ti káńsù rẹ̀ wọ́n náà ti káńsù rẹ̀ ẹ dákun síta bá fẹ́ ṣe léyà sáà ń sọ pé à ń lọ sí ní Èkìtì ààrẹ Èkìtì bá wà ń bí ọ̀sọ̀dún rẹ̀ èwo ni a fẹ́ lọ kóbi kó fi hàn pé tájẹ́ẹ̀tì ìṣẹ̀ṣẹ̀ ẹ wà máa parọ́ mọ́ Islam tájẹ́ẹ̀tì yìí ni pé ẹ wò pé lu yìí o gẹ́gẹ́ lẹ fẹ́ lọ kọ́ńkà ó sì jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́wọ̀n sọ pé a fẹ́ sọ ọdún tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ ṣe inú ìwé wo lọ́wọ́ yìí pé August 20 o ní kẹ́ ẹ máa sọdún tá a lọ kọ́kọ́ ṣe ṣọ́ọ̀rùn mi là ló fún yín déètì ni àbí kódà tí ìjọba bá fẹ́ gbìyànjú tẹ́ ẹ bá fẹ́ lé àwọn èèyàn sá ẹ jẹ́ kó jẹ́ pé everything ó wà pẹ̀lú evidence fún gbogbo ẹni religion lókè ń tọ́lọ́ fẹ́ ṣètò ní ọdún ni àwọn mùsùlùmí sọ pé a fẹ́ ṣe léyà níbo lẹ́ni ìwà ọ̀rẹ́ wà kásì fún inú Kùránì tábàtí lẹ́yìn ẹ̀mú Kùránì sí bí ìwé tẹ́ ẹ gbàgbọ́ ní ẹni kí Christian náà gbé tí a gbàgbọ́ wá ìwé tí a gbàgbọ́ rẹ̀ àkóńdà ẹ̀yà láwọ̀ ìwé tí yín gbà kò sí lọ́fọ̀ wàhálà ní pé tí ìwé bá wà lẹ̀ yí ta lọ ọmọ kìíní pè oníkàtà bọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ti dé ó sì kí ẹ lọ́nu kọ́ bá wọn ní kíní sọ́kẹ́tì tá a fi máa ń tan kíní bọ́ọ̀hù mọ́síláṣí kọ́ bá wọn ní bàbá lónìí gbèmí o ti tẹ́ dání o ti di ọlọ́run rẹ̀ náà nù kò ní fọ́mátì kankan ọlọ́run mọ̀ dúpẹ́ tó sì á mùsùlùmí o bí mo bá ka súrà miss tí ọ̀ka fatia níbi irun ẹni tó ṣe gbà sílámù lónìí yóò kú lẹ́yìn rẹ̀ pé no third word fatia ni uniformity wà ẹni ẹ̀sìn tẹ́ bá fẹ́ dé wà láàlẹ́ nínú kíní pé kálukú kó ẹ̀rí jáde tẹ́lẹ̀fẹ́ ọdún ìṣẹ̀ṣẹ̀ ọdún 20 níbo lọ́wà ta lọ́kọ́kọ́ sí sọ́bàtàlá ló ṣe tó mọ́ August àbó òdúgbà káwá gbà pé ẹ̀ẹ̀tẹ̀ wọn ọ̀wọ́ náà lu ọdún ẹni ọdún ọba àwo ọlọ́run ti kọ́rọ̀ wọn dàrú bẹ́ẹ̀ bá gbọ́ yé ẹ̀yin ẹ̀ gbọ́ yé gbogbo tí wọ́n mú wa ọdún tẹ́ ẹ̀ mọ̀ sí tẹ́ ẹ̀ mọ̀ sí ní ẹnìkan náà níjọ́ la fẹ́ lọ yíbi tá à ń na àwọn èròjọ́ ẹ̀ wà máa ní àwọn kan ní jọ yín ẹni tí ọdún tí wọ́n ti ń jọ wọn náà sí àwọn ọmọ lọ máa sí àbáwọn ọmọ ọmọ lọ yídi tí wọ́n mọ̀ wù yẹn lọ nígbà wà kékeré tàkùn ra báríkàdì sálà tí wọ́n fọkọ jági kọ ayé tí kálukú náà wà dùn sọ́ba rọ́mà mí yídi àwọn Kristian lọ pàdé Jésù ní Gálílì náà wọn ò lọ àfẹ́ ní kankan ìsìnkú sọ pé ẹni tí àbájọba ìṣẹ̀ṣẹ̀ lọ gbọ́dọ̀ sí ta lọ sọ báwọn àwọn ní fọ́ìsì ògúdù pẹ̀lú tí ó bàjọba ìṣẹ̀ṣẹ̀ lọ gbọ́dọ̀ sí inú àdísì wo lọ́wọ́ tí wọ́n sọ tipẹ́tipẹ́ kì í sọ̀rọ̀ tó méjì mẹ́ta àbí mẹ́ta lọ́wọ́ ọmọ sọ pé kílẹ̀sì àbáláyé kò sì máa ń dín náà kò ní ìjọba tá ní àwọn bóyá ẹ jẹ́ kí n gbọ́ ilé ìkó bóyá. ẹ ti lò ní so ìṣẹ̀ṣe níbo la sọ dé náà so mo ti yọ́lẹ̀ náà ọdún ọba àwo ó lórí pé ẹlẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ á sọ̀rọ̀ nílùú ní téèyàn ò ní lè rí ìjọba ẹ má dìklẹ́ olùdé tí èsà rẹ̀ torí pé a tún gbọ́ pé Lagos State náà dìklẹ́ àjọ Monday ẹnìkan sọ fún mi kọjọ rúmọ̀ ọjọ́ kan pé Lagos State náà wò kéjọ Monday kò síbi tí ẹ ti máa ń bọ òrìṣà lórílẹ̀ tílù yẹn máa ń fara rọ torí pé kò sí nǹkan kan níbi pé a fẹ́ bọ òrìṣà bí bọ kí ni a fi bọ
gbogbo ẹni tó ní kó sólìsà inú tá a kà ńlẹ̀ Yorùbá wọ́n nígbà tí kinní kan bá ṣẹlẹ̀ wọ́n sì lọ fi ọmọ kan rúbọ wọ́n sì lọ fi kinní kan ilé Yorùbá lájọ wà èdè wa ní ó ní kó lè sọ pé ó gbà lọ́kọ́tù lórí ilé tọ́ba ẹ̀ǹtà tí sòdù àjùmí lọ ọmọ òdù àkànnàjọ ni wá àwọn èyí sì dìfẹ́ mú èèyàn tọ́ba ní à ń sọ̀tàn òdù àbákanbákan síbí abátẹni abátẹmí náà ni àjọ ní ráìtì ni ọba ní wọn sọ̀tàn lẹ Yorùbá ìtàn lẹ Yorùbá tí a bá ní èèyàn nínú lẹ Yorùbá wọ́n fi kinní kan rúbọ Yorùbá tún wá gbà wọ́n ní àìfi ọmọ rẹ̀ bọ ọ̀rẹ́ ó fi hàn pé wọ́n fi èèyàn bọ gbogbo ọtọ fẹ́ sọpọ́tì ìṣẹ̀ṣe wọ́n fọmọ ẹbọ rẹ̀ kàn ìwọ́n tó bá ní ẹ̀rẹ́ já mọ́ sí àṣàwà bá wá ní ẹ̀ sì gbọ́dọ̀ modernize ẹ̀ kẹ́ni ẹgbà yìí ti wá dáyé kìíní kẹba ajẹ́pẹ́ ti fẹ́ yẹ̀ kó lórí ẹ̀sìn yẹn nu ẹ̀sìn tí ó máa sọ pé ká máa tàjẹ́lẹ̀ ẹ̀yìn ààrí kìíní kan àìrí yẹn àbòsí kan ní bẹ́ẹ̀ òru ní kìíní kan jáde òru lẹ́nìkan kan gbọ́dọ̀ rí ó fi hàn pé tó bá jáde ó ti ṣòfò pípanu sẹ́sìn ṣé ń tíjọba ọmọ dìklẹ́ ọlọ́dẹ rẹ̀ nu ṣé ń tíjọba ṣé ń tí ọmọ dìklẹ́ ọlọ́dẹ rẹ̀ nu àìmọye àwọn ààyè ní Lagos State àìmọye àwọn ààyè láwọn bòmíì táwọn ọ̀sán àdìmọ̀ tábìlì sórí kìíní kékeré ẹ má gbà bí wọn ní afẹ́ gbòòrò jáde o nítorí làwọn sọ pé ẹ má jáde o torí pé àwọn mùsùlùmí fẹ́ lọ kí jímà ẹ má jáde o torí pé àwọn Christian lọ chọ́ọ̀chì ẹ̀sìn méjèèjì yẹn ni kẹ́ ẹ fún ní recognition ìjọba ẹ̀sìn tí ọba máa mú pé àní rí kìíní kan ọba àwo gan wọ́gilé kò sì ti ń jẹ́ pé oníṣẹ̀ṣe ló ní ọba rárá òfin kankan kan oníṣẹ̀ṣe wo kí ní jẹ́ ṣẹ̀ṣe Oòduà àwòsàwò lọ́bọ̀ ńgbà tó jọba ìgbà tó darí gbogbo òdílé tó bá bí lọ́ọ̀dì sọba ló lọ́ba tí fámìlì wa bá ń jẹ́ tí ń bá débẹ̀ so but fámìlì jẹ́ ń bá dà máa ń tò ní bí wọ́n bá ti lọ rólé fámìlì wa ní ìsìn mo lè lọ́ọ̀tọ̀ ó lè jẹ́ pé nọ́mbà 103 ní wà nínú àwọn tó ti wà nílẹ̀ àwọn kéèyàn tó máa sún ló fi jẹ́ pé èèyàn lè rọ́dọ̀ kọjọba Ìbàdàn wọ́n máa sún ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tí ló ń bá lọ ní ìsìn bóyá pé nọ́mbà 1 kìíní kan so a máa sún nígbà téèyàn bí 100 bá kú wájú kó tó káyàn wá wó kéèyàn 100 tó kú tán àpéyàn gan yóò ti máa fọwọ́ pa ó ti máa fèrè gíjóbi káwọn péyàn gan bá wà láyé àbáládọjà ní ìsìn ẹ̀mọ́ nẹ́bà tí àbáládọjà gẹ́dẹ̀ ìsìn so bí nọ́mbà 3 wọ́n wà báyìí ẹ̀sùn wọ́n èjì àbáládọjà gan so ọdún kọ́ lè léyìn ẹ̀sìn kan tíjọba bá declare holiday ẹ̀yin ará House of Assembly ẹ̀mọ̀ nkẹtẹ́ ẹ̀mọ̀ deliberate lórí ok sẹ́fẹ́ kiri ọ̀wọ́ náà dé ìwé ẹ̀sìn yẹn dà ẹ̀sìn tí ọba ti níwèé ayé ti dá yé number 2 ẹni tí mo mí tabako Olúbàdàn tán ẹnìkan tó wà lẹ́yìn Olúbàdàn ó di méjì àwọn ọjà number 3 bá bí ok gbá number 2 ẹni tí mo mí ni pé kì í sàṣà àwọn next Olúbàdàn ẹnìkan wà láàrin so torí igun ọ̀tọ̀ọ̀tọ̀ ni o so igun ọ̀tún igun Balógun so igun tó bá wà ń bẹ igun kejì ni tẹ́niyẹ bá ti kú mẹ́ igun kejì wọn ó ti mú so nígun táwọn Ọbaládọjà wọn ní kàbọ̀ tí igun tí wọn kọ́ ní ẹni tó wà lórí oyè so ibi tí mo ń sọ ni pé ẹ̀sìn tí ó ní ẹ fẹ́ declare holiday ẹ̀rọ ẹ̀lọ mẹ́rin yín wá inú ìwé yín wò lọ wà pé holiday báyìí tẹ́ bá lẹ́fẹ́ bọ̀ Ṣàngó sí ògbòlù ní bọ̀ Ṣàngó ọmọ èkì sí ògbòlù ní bọ̀ Ṣàngó Ọ̀yọ́ ní Ṣàngó àmì èmi ọ̀tí ẹ̀fẹ̀ mọ́ gbogbo kìníkà Ògùn wọ́n lọ́mọ Èkìtì ní Ṣẹ̀nìjára Èkìtì bóòlù sí jẹ́ pé òòsà tí ń bọ̀ lẹ́kìtì yóò jẹ́ pé tí gbogbo ilẹ̀ yóò bà uniformity ò lé sí bẹ̀ ọba àwọn onítòun bá rí orò kan kí ni aráàlú ò ní fojú rí kẹ wọ́n bọ̀ wọ́n mọ̀ ti ṣọ́ọ̀bù wọ́n mọ̀ fọ́ ṣọ́ọ̀bù níjọ́ là ń lọ yídì tá ní ẹmọ ti ṣọ́ọ̀bù wọn mùsùlùmí tí ń bọ̀ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ ẹ wá ń pẹ̀sẹ̀ wà lẹ́tìn jàgídíjàgẹ́ èwo ni jàgídíjàgẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ gbégún ogun bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀ràn ní à ń sẹ́ńtírì tá a wà yìí lẹ́yìn kó ní kíní kan wù èrè ìjọba tí bá wà kúfẹ́ lẹ́yìn ìjọba yẹn gẹ́gẹ́ dá wàhálà lẹ́nu torí pé ìtàjẹ̀sí lè ṣe nǹkan rí ìmọ̀ kónìyàn báyìí kọ́kọ́ máa lọ káwọn tọ́gì
Yorùbá ní ọmọ ìyá bí ọmọ ẹ̀yìn eégún ṣé bí Yorùbá náà lọ sọ bẹ́ẹ̀ ṣé wọ́n sọ pé ọmọ ìyá bí ọmọ ẹ̀yìn bí ọmọ tọ́lọ yìí tí wọ́n sọ bẹ́ẹ̀ àbọ̀ ọmọ bí ọmọ ẹ̀yìn máàmù àbọ̀ ọmọ ẹ̀yìn pásítọ̀ wọn sọ bẹ́ẹ̀ Yorùbá gan gbà wọ́n ní ẹni ìyá bí ọmọ ẹ̀yìn eégún wọ́n gbà kọ́ wá jí àyè àbí Yorùbá náà kọ́ lọ sọ bẹ́ẹ̀ ẹni ìyá sọdún náà ká máa nara wa lẹ́gbàá kí ọmọ ẹni máa kọjá kí fọkànbalẹ̀ ọmọ wa ń lù kí a máa bọ́ta ìsìláàmù ẹ̀sìn àjèjì ní ẹwà ń ké àwọn mùsùlùmí dáwà láàlẹ́ ṣé mùsùlùmí ni wọ́n sọ pé wọ́n gbé ta lọ́nà ṣé mùsùlùmí ló ní pé kó bú commissioner of police mùsùlùmí ló sọ pé kó bú ẹ̀yin ò ní rule and regulation tẹ́ fi lè guide ẹ̀ pé wá ń bí o tó wá fẹ́ mọ́ protect kíní wa o ẹ̀sìn wa ní kọ́ ọmọ gbé wa o mọ́ gbé ìlànà táwọn èèyàn fi láìkẹ̀ ẹ̀sìn yẹn o àfi kọ́ mọ́ bú àwọn èèyàn kọ́ mọ́ bà wọn ló kọjẹ́ tí ẹ bá lẹ́nu tó ṣe bẹ́ẹ̀ náà ní mùsùlùmí ẹgbẹ́ náà ẹni tó bá bọ́ ọ̀tà tó bá ní àbáyẹmẹlẹ́ burú bọ́n o nǹkan kan báyìí lẹ́sẹ̀ o nǹkan kan ẹgbẹ́ ẹ̀rí ẹ lọ wo fídíò mi bí oṣù mẹ́ta méjì sẹ́yìn bàbá yẹmẹlẹ́ burú bọ́n ìlé má kó tì wọn kò sí defamation of character mi tí mo sọ fídíò wọn tó wà lórí YouTube wọn sọ pé bàbá yẹmẹlẹ́ burú bọ́n sọ yìí pé Elédùmarè kò lójúbọ lórílẹ̀ nígbà àwàṣẹ bàbá yẹmẹlẹ́ burú bọ́n inú orí tọ́nà sí fún àwọn mùsùlùmí ni pé in tẹ́ ẹ bá fẹ́ lò ara yín náà láàmà fi sẹ̀rí lé lórí wọ́n ní Olódùmarè olójúbọ lórílẹ̀ nígbà àwàṣẹ kí ni ìtumọ̀ gbà wàṣẹ nígbà láíláí wọ́n ní inú ọkàn l'Elédùmarè ń gbé àbáyẹmẹlẹ́ burú bá ní wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n nínú ọkàn ní Elédùmarè ń gbé mo lè wá kí ní ẹ̀gàn jáde tọ́nà bá ní kí n rí ní ìsìn so wọ́n ní inú ọkàn l'Elédùmarè ń gbé so wọ́n ní ṣùgbọ́n nígbà tó yá tí àwọn ẹni tí òrìṣà dá that is àwọn òrìṣà táwọn èèyàn sọ wọ́n di òní bàbá yẹmẹlẹ́ burú bọ́n lọ sọ bọ́ ẹjọ́ òun bóyá kí ní bluetooth yóò ṣiṣẹ́ bàbá yẹmẹlẹ́ burú bọ́n àwọn ni wọ́n sọ torí pé ń play wọn nìsí orí rédíò tí wọ́n mọ́ wà ní ìjẹ́ kí n fẹ́ play wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹjọ́ wọn wá play bàbá kẹ́ máa gbọ́ ẹ máa gbọ́rọ̀ bàbá o so eléyìí ṣe defamation of character. ní olóyè Ifáyẹmí Ẹlẹ́bùìbọn Àràbáwo ìlú Òṣogbo àkòrí ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni Olódùmarè eriwo yà eriwo fọn ẹ̀yin ènìyàn ẹ pẹ̀lẹ́ o ẹni tó dúró ẹ kú dúró ìyẹn tó bẹ̀rẹ̀ ẹ sì kú kalẹ̀ o gbogbo àbẹ̀rẹ̀ mọ́jòkó ẹ kú àgbọ́dìde ojú tẹ́ ẹ mú wòran ọ̀pẹ ojú tẹ́ ẹ mú wòran òní ẹ ò ní fojú ọ̀hún sunkún òkú làgbòrò lọ tá a bá dógùn dáboró gbè kalẹ̀ ọmọ awo afẹ́ jẹ ọmọ awo afẹ́ mu ọmọ awo afìdí ọ̀rẹ́ rẹ̀ bá lẹ̀ẹ́lẹ̀ o àdìbá fún Olódùmarè àgọ̀tún àbìṣe nǹkan ribiti kálé ayé àrà tó bá wo Olódùmarè ní ń dá tó bá mú dúdú amú funfun amú àyìní àfi pẹ̀lú ẹ̀ o ẹ̀yin ọmọ pèsè Olódù ó tóbi o ẹ̀yin ọmọ pèsè Olódù ó tóbi. kókó tí à ń sọ̀rọ̀ lé lórí lónìí ni Olódùmarè àgọ̀tún ọ̀gẹ́gẹ́ ọba tí gbélé ayé gún ọba lánàá ọba lónìí ọba àtàlàmọ́ká afúnyẹyẹ akẹyẹyẹ ọ̀yẹyẹ akẹbí àlà ní ìgbà tí ayé di ayé ọ̀làjú tí àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá àwọn mísàn ṣẹ́gbọ́ àwa ní àtọ̀húnrìnwá ẹ máa gbọ́ ni wọ́n ń sọ wípé àwọn Yorùbá wọn kò mọ Olódùmarè náà là ń pè ní Ọlọ́run òun ni ọba àjàlọ́run àwọn ọba tó bá jẹ láyé ni ọba àjàláyé tí àwọn ẹ̀yà Yorùbá tó wọ́n bá mọ
Olódùmarè báwo ni wọ́n ṣe ní ó kọ fún. ṣe gbọ́ wọ́n ní àwọn ẹ̀sìn àtọ̀runwá Islam àti Christianity wọ́n sọ pé àwọn táwọn jẹ́ Yorùbá páwọn ọmọ Elédùmarè pé táwọn ọba mọ̀ ní ṣe àpáwà lọ́tọ̀runwá bó ti jẹ́ pé Oòduà àtẹ̀pẹ́ ní bàbá Yorùbá àtọ̀runwá lóun náà ọ̀nà Saudi náà ló sì ti wá bí ṣé ẹbọ wọn ń bọ́ ń bẹ̀. Báwo ni wọ́n ṣe ní oríkì fún. Olódùmarè jẹ́ àṣẹ nǹkan ribiti kálé ayé. Gbogbo àwọn ẹ̀sìn àti orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni wọ́n ní ọ̀nà tí wọ́n ń gbà ké sí Olódùmarè. Àwọn baba ńlá wa wọn ò ní ojúbọ pàtó pé ibi tá a ti ń bọ Olódùmarè ni wọ́n gbà yí pé ọkàn ni Ọlọ́run wà. Ní ìgbà wáṣẹ̀ tí àwọn àgbẹ̀ tí wọ́n bá lọ oko wọ́n kó èrè oko wọn iṣu àgbàdo èrè wọ́n á tò wọ́n sí ẹsẹ̀ ọ̀nà. Ìgbà tí wọ́n bá tò wọ́n sí ẹsẹ̀ ọ̀nà wọ́n wá. Ìyá máa di. má bínú kọ́ọ̀lù lọ wọlé. Èrò àlọ èrò àbọ̀ wọ́n á máa ra ọjà náà ó sì máa sọ owó sílẹ̀. Nígbà tẹ́ni tó ní ọjà bá dé àwa fún rẹ̀. Wọ́n gbà yí pé ẹnìkan tí àwọn òrí ó wo àwọn oní Yorùbá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ oríṣi òwe tó pọ̀ fún Olódùmarè. Ẹni táàrí tó ń rí ni wọ́n ti sọ pé ibi tí èèyàn kò sí Ọlọ́run wà níbẹ̀. Ní ìsìn tá a wá ń ṣe àṣà ọ̀làjú tá a gba ẹ̀sìn ọ̀làjú lójú oní nǹkan gan ló lè ti ń jí báyìí. ṣe gbọ́ bá Tí wọ́n bá ti bà lè lé nǹkan wọ́n ti gbà pé oní nǹkan ò sí níbẹ̀ o ṣùgbọ́n ẹnìkan wà tí ń wo àwọn tó lè mú àwọn. Òun ni Ọlọ́run òun ni Olódùmarè. Olódùmarè yìí òun ni elétí igba ó lé kan tó jẹ́ pé kò síbi tá a ti pè tí kò dáhùn. Etí igba ó lé kan. ó kọ búkú ní Ọlọ́run yìí sí ilé tí gba ó lé kan o. Àwọn baba ńlá wa pẹ̀lú ìlànà ìsìn ìṣẹ̀ṣe àbáláyé tí wọ́n ń sìn tí Ọlọ́run bá máa dá wọn lóhùn pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe kò ní sí èèyàn kankan tí ó máa sìn mọ́ lónìí. Ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé elétí igba ó lé kan lòun. Tẹ́ bá pè òun lọ́sàn-án lóru. Níbo ló ti sọ arábíà lébú wà ní kíní níbo ló ti sọ ọyá ìwé wo ta ní sọ̀wé nǹkalẹ̀ fún òjíṣẹ́ wo ní ẹran wá. Gbogbo àwọn tí a ní nílẹ̀ Yorùbá àwọn tó jẹ́ pé òjíṣẹ́ Olódùmarè lára wọn ni Ọ̀rúnmìlà Ọbàtálá Ṣàngó Ògún. Àwọn èèyàn tó rí ṣàdáni. ṣètìgbọ́. Nínú ẹsẹ̀ Ifá kan Ọ̀rúnmìlà wí èèyàn ní dòrìṣà èmi náà wí èèyàn ní dòrìṣà bára àgbọnnìrègún. Ọ̀rúnmìlà ní Ògún tẹ́ ẹ rí ó lé èèyàn ní nígbà tó gbọ́n tó lágbára òun la fi ń bọ́. Ó ní Ọbàtálá tẹ́ ẹ rí ó lé èèyàn ní ìgbà tó gbọ́n tó lágbára òun la fi ń bọ́. Ẹni tó gbọ́n ni wọ́n ń bọ èèyàn ní dòrìṣà. ṣètìgbọ́ wọ́n ní ẹni tó gbọ́n ni wọ́n ń bọ Islam sì ní káwọ̀ ọmọ bọ́ yàn ẹni tó dé yàn ní ká bọ. ṣe é gbọ́ báyìí ní ìsìn ṣe é kó wọ́n ní pé kò sí Olódùmarè olójúbọ ṣùgbọ́n Ògún Ọ̀rúnmìlà nǹkan ogun àwọn tí wọ́n kà wọ́n ní àwọn tó rí ṣàdáni so ní wọ́n fi sọ wọ́n dojú bọ. Ó fi hàn pé nípìnlẹ̀ Yorùbá ẹbọ kọ́ ló pinlẹ̀ bàbá ló sọ bẹ́ẹ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùrú ban ìgbà wọn ló kọjá fídíò wọn ni mo bá wọn analyze ní ìṣẹ̀ṣẹ̀ máa sọ kì í sọ̀rọ̀ oṣù méjì àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ bó lẹ́sẹ̀ sọ pé ìṣẹ̀ṣe ló pilẹ̀. Dádì mọ̀ sọ̀rọ̀ lọ́dẹ̀. Orúkọ tèmi ni ó tó padà ní àwọn Olóyè. Olódùmarè yìí ó ní elétí ó ní Ọbàtálá tẹ́ ẹ rí ó lé èèyàn ní ìgbà tó gbọ́n tó lágbára òun la fi ń bọ. Ẹni tó gbọ́n ni wọ́n ń bọ èèyàn ní dòrìṣà.
èèyàn ní gbogbo àwọn òrìṣà tí a ní nílẹ̀ Yorùbá. ṣe ti gbọ́ wọ́n ní gbogbo òòṣà tá a ní kí n tó mú Olúwo náà Olúwo ní ọba tí bá ń bọ èèyàn ọba yẹn yẹpẹrẹ àwọn èèyàn gbọ́rọ̀ Olúwo yé ni òrìṣà ní àbáyẹ mẹ́lẹ́bùrú gbọ́sọ̀ ẹ̀ wọ́n ní èèyàn ní gbogbo àwọn òrìṣà Olúwo wá ní ọba bí ọba bá jókòó láàfin báyìí tóògùn bá ń bẹ láyé kò ní jókòó láyé ọba yọ wà lẹ́lẹ́ ní tóògùn gangan orí tó wá sọ wọn orí gbọ́dọ̀ sá àwọn dájú òòṣà yẹn lọ́nà ẹ máa wo sẹ́ni pé làákà ìgidi ni Olúwo lò pé bó ní í ṣe máa forí balẹ̀ sùtì báyìí tí ṣe máa forí balẹ̀ fún ẹni tó yẹ kó tí wá ń bẹ láyé gan yóò jókòó tí ó forí akẹ́kọ̀ọ́ bí òṣèlú lápẹẹrẹ fún àwọn tí wọ́n forí balẹ̀ fúnra wọn èmi ní tòun á máa gbẹ́nu òkú. orúkọ tèmi ni Adébọ ẹni kan pé ara tó wu olùkọ́ tí wọn náà bí ilẹ̀ Jerusalem bá èèyàn ní dòrìṣà. ṣe gbọ́ wọ́n lè yàn ní dòrìṣà. èèyàn ní gbogbo àwọn òrìṣà tí a ní nílẹ̀ Yorùbá tẹ bá sì tó ṣòwò dáadáa èèyàn ní Jésù èèyàn ní Jésù Muhammadu tó bá jẹ́ pé ilẹ̀ bíi Áfíríkà bíi jẹ́ bá bí Muhammadu sí òòṣà là máa pè. àlepa ànábì ló sà ibi tí a ti mistake náà àlepa ànábì ló ní sà nínú òkè inú èdè Yorùbá ṣùgbọ́n wọn ò bọ ànábì àwọn Christian ń bọ Jésù ànábì sọ pé Ọlọ́run kò lẹ́tọ̀ fún òjíṣẹ́ kan Ọlọ́run sọ́nù Kùránì kò lẹ́tọ̀ fún òjíṣẹ́ kan tí ń bá rán wá kọ́ wá ní kẹ́ ẹ̀ sọ́ndọ́ náà tẹ́tí rí pé ìsìláàmù ní èèyàn oyin oníṣẹ̀ṣe bàbá lọ́sọ̀ yìí so kíjọba wa lóun fẹ́ recognize irú nǹkan báyìí gbogbo tí a sọ náà kò sí àkọọ́lẹ̀ kan ẹlòmíràn tó lè dé kọ́ sọ mí ìdí nìyẹn táwa fi ń bá wọn ní bíbí ajá ní ìsìláàmù pé ojú òpó ti wá ẹmọ rẹ ti lójú òpó kò gbọdọ̀ ṣeré sá mú un tó bá fẹ́ ṣe wá ní ẹ sọ fún Christian náà gbẹ̀ntàn náà bá fẹ́ ṣe kún ọ lọ́nà báìbù ìwọ́n sọ̀wé kalẹ̀ House of Assembly tẹ́ bá dọ́kúmẹ́ntì nǹkan tó ní sẹ̀sẹ̀ kan bá dé lónìí tó bá ní aṣọ rẹ́ẹ̀dì ní èèyàn gbọ́dọ̀ fi sórí jọ kínní tẹ́nìkan dé tó nínú aṣọ búlù ní ẹ̀ máa jiyàn ṣùgbọ́n mùsùlùmí àti ní nítorí gáàdì wa Christian ti ní àná ẹ̀sìn téèyàn ó ṣe tẹ́lẹ̀ máa sọ pé kí àwọn èèyàn má jáde ẹ̀sìn kọ́ lélẹ́yìn Olúwo ni bẹ́ẹ̀ni kẹ́ bá gbowó nǹkan kò sí aṣọ Olúwo láti ìjọ yìí tó àìpé kìnnìún ẹ̀ káwọn orúmọlẹ̀ ti bínú wọn ó sì pẹ̀ lórí oyè sẹ́rí orúmọlẹ̀ tí ó bínú láàrin ọdún kan tí wọn ò fi lè kú ẹni tí dáadáa náà máa ṣẹlẹ̀ sọ pé Olúwo tí nǹkan kan bá ṣẹlẹ̀ kò yí ṣe torí ẹnì kankan àsìkò Ọlọ́run ló tó tàbí ẹni sọ pé orúmọlẹ̀ ń bọ̀ orúmọlẹ̀ wo ní ń bọ̀ orúmọlẹ̀ ò sì bínú láàrin ọdún kan ó tí wọ́n bọ́ mọ́ ogun kó òòṣà tí wọ́n ò tó fẹ́ gbé kó wájú àfọwọ́ ní níbo wọn ni inú gbó ní ọgbẹ́ ẹgbẹ́ Olúwo tó ṣèlé nínú gbó ẹ̀ ń sọ gbó ni àfi gbọ́dọ̀ mọ́ ìgbà tí wọ́n á lajú dé lẹ́ àwọn ẹnìkan wá ń sọ̀rọ̀ lórí ìkan bẹ nílùú òyìnbó inú ọkọ̀ wọn kára lóògùn náà tó máa ń kọ obìnrin kan ó wá sọ ewu ẹyẹ mọ́rí báyìí ilé ìwé ní ti ń ṣe kíní àwọn mùsùlùmí kíní kan ìwọ mẹ́wọ̀ láká síbí wọn náà sọ̀rọ̀ mẹ́wọ̀ láká ìyẹn ló ń gbá sílámù oní sílámù sọ pé kọ́ ọmọ bẹ̀lẹ̀ bọ̀ sí tí kọ́ ọmọ bá ń ṣe ni ó sì sílámù reality oníyàn sọ pé kíní problem ọwà ń lo ìbò tó ń rí wọ́nà bá ẹlòmíràn àtúnmọ̀ sọ àwọn ìbò gẹ́ tí ń gbóògùn àwọn alágbé nǹkan alárugẹ àwọn ìbò Brazil ó jẹ́ ìbò orílẹ̀ sí ìbò orílẹ̀ pàwọn tí ń ṣe léyìn tí ẹ̀rọ káwọn ìbò tó ní láàrin léyìn ni àwọn ìbò ṣé ẹ bá ti pa náà lè bù àwọn ìbò Brazil tó yẹ pé kọjọ kí ọjọ́ pẹ̀lú àwọn náà ń bọ̀ lọ́dọ̀ wọn tí ń wádìí káàkiri àwọn kẹfẹ́ mọ́ wá sí fáńdèsì ogún onírè kíní kan ìranù wo ní ẹgbẹ́ ṣe àwọn tó ti rọrùn láti ẹjọ́ wọn ò sí bọ̀gùn so ìjọba ẹ má dìklẹ́ olùdé tí ìsara rẹ̀ ẹ má tó dá wàhálà lẹ̀ ṣé káwọn èèyàn mọ́ jáde mọ́ tó bá ti ń di wípé ẹ̀ ń fún ọlọ́dẹ kíní afẹ́ gbòòrò anybody bá fẹ́ ṣe anybody bá fẹ́ ṣe ẹ jẹ́ kó plain now ẹ wo Olúwo nígbà táwọn olóṣàlá fẹ́ mú wá bọ kíní láàfin Olúwo ni ààfin bí ibò títà mùsùlùmí bá fẹ́ ṣe rí àsáàfin ní ẹ̀ ń wá ni ẹ̀yin náà máa lọ́nu gbó ẹ lọ mú bí kẹ́dá jọ máa ẹ̀ sì gbọ́dọ̀ stop aráàlú tó ráwọn èèyàn Olúwo yìí wáyé tó fi sọ yí pé
ẹ̀sìn tí mo gbọ́dọ̀ ṣe nínú ààfin ni ẹ ti gbọ́dọ̀ ṣe òòṣàwó lọ́sọpá ààfin ló ń gbé ṣé Ṣàngó lọ́sọpá náà ààfin ló ń gbé ní Àbọ̀bàtálá àbí ńgbà tí Oòduà adarí èwo ni ó wà nínú wọn ṣé báwọn àrọmọdọ́mọ rẹ̀ ní ọgbà wọn tẹ̀ ń dákọ̀ ẹ̀ Ògún Ṣàngó nǹkankan ṣé báwọn àrọmọdọ́mọ Oòduà ni àwọn tí wọ́n wá lẹ́yìn tí wọ́n bó Oòduà ni inú ààfin wo ni wọ́n gbé à ń bi lérò láti ẹjọ́ ẹ̀rí nǹkan kan sọ àwọn àwí ránẹ́nì Gani Adams ń dá sí ọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ OPC ní ń sọ ní àbọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ kọrí Ìlọrin kẹ́ lọ tẹ́ wọ́n fẹ́ lọ sọdún kìíní Ìlọrin níjọ́lá àwọn mùsùlùmí là ń gbé ọdún lọ Anambra ta ní ilé Anambra láti lọ sí o nígbà Ọlọ́run náà wọ́n kálá Anambra bára Anambra bá gbà sílámù kọ́ máa ṣe ń bẹ̀ wọ́n lọ kírun yìí di ọmọ ìlú ni wọ́n kílé mọ́ra ẹ̀tì ọmọ Ìlọrin tó bá lòun fẹ́ sí kọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ ọba Ìlọrin tí wọ́n ti fún láàyè yóò sì lọ ọ̀dọ̀ mọ́gàjì fámìlì wọn táyà pé ọba Ìlọrin ló fi kíní bóyá ni wọn wà ní kàlù tiẹ̀ so òsìtẹ́ ń ṣe ní gbogbo mẹ́wàá gbé wọnú ìlú wọn àbí irọ́ kí wọ́n wòran ni ṣùgbọ́n ẹ̀yin àfa wa ẹ̀yin ògo Ìlọrin ẹ̀yin gbogbo tẹ̀sí gbogbo yín náà ẹni téèyàn bá lè kírun lẹ́yìn rẹ̀ kó tètè o àwọn kẹ́ńfẹ́ tí ń tẹ̀yìn rẹ̀ ẹgbẹ́ tí ń púpù ní pé mọ̀ ń tẹ̀yìn rẹ̀ mọ̀ ń tẹ̀ kíní kan bá a bá jọ pàdé ọlọ́mọdé ń fi irun mi ṣùgbọ́n ọlọ́mọdé ń kírun lẹ́yìn irú rẹ̀ o so kálukọ́ mọ tí bá ń ṣe o ẹ̀yin náà kàn ń halẹ̀ máwọn ọlọ́sùn torí pé àwọn ọ̀wà mọ́sálásí ni o kèfèrè tí ń gbé mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ náà o kọ́nà wọn sàánú wa ni o so ta lọ́lọ́run nítójú rẹ̀ rí kìí ṣe ìjìyà tọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn o kọmíṣánná ló gbó o tí gbogbo mùsùlùmí tó bá wá ní kéèsì bá a ṣe tá a bá lè dìde báyìí lórí pójú kúrà nìyẹn wọn ló fi bá kí ẹ a lè ẹsẹ̀ dìde ṣùgbọ́n tó wà ń bẹ́ wọn pé wọ́n ti ẹ̀ ti rí mú kódà kò ní ìdí pé àìsẹ̀ wá ń dẹmọ́ fún káàdẹmọ́ káfíntàn no ìjọba gẹ́gẹ́ òṣèlú láti mú yẹn ni gbogbo wa ń dà kápá ní ìjọba la wà sí bí yẹn ní nọ́mbà sáwọn èèyàn fún nọ́mbà rẹ̀ ni ṣé wọn ìtráàkì nọ́mbà ni àwọn díẹ̀ sí léṣe náà iná òjò lórí kókó ní tí nàìjíríà lórí kókó kò sí ní ẹ̀ka tó lè sáwọn ìjọba lọ́wọ́ ìjọba Nàìjíríà àwùgbọ́ àwọn agbófinró Nàìjíríà wọ́n ẹ́sípàtì bàjẹ́ mo fọlọ́ ìṣẹ̀lẹ̀ ìwà láì wọ́n ẹ́sípàtì pọ̀ téèyàn fi bọ́ sínú pàǹpà wọ́n ẹ́sípàtì ìlú mi gẹ́gẹ́ làkà ìwọ̀n lò ọlọ́mọ sórí fún aga àkàmọ́ yìí nǹkan tá a nínú ìtàrà ní àwọn èèyàn tó wá ń pẹ́lẹ̀ tó wá ń fún ní popularity ẹni tó wà lọ́ ilẹ̀ àti tí èèyàn bá ń wọ́n bá èèyàn mọ̀ yìí pé ìyá Nàìjíríà ìṣiṣẹ́ nǹkan yìí ní lọ́dá wà lálẹ́ ó wò kún lè rí láti lọ sí bọ́tì ó ti wà fèmọ́sì báyìí ṣùgbọ́n náà tí a gbà mú náà Ifá gan ṣe mistake tí Ifá bá rí náà ń tòótọ́ ó yẹ káwọn tí ń protect lè sọ fún pé no Ifá Elédùà rẹ̀ ó lọ gbọ́dọ̀ gbá àwọn kọlù kan má lọ bá 500,000 Ifá fọ́jú ní fọ́ọ̀bà rí nǹkankan so n tẹ́bùn pé Ọlọ́run náà so Ọlọ́run nìkan àwọn ànàbí Ọlọ́run gan mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la èyí tẹ́ ń tẹ́yẹn rìn ṣe bí yẹn rìn àdàpé Ifá náà ni èyí tẹ́ ń tẹ́yẹn rìn tẹ́yẹn náà mú tààrà Ọlọ́run tẹ́jọ́ ń tẹ́yẹn rìn ṣe bí odùmẹ̀rìndínlógún ní Ifá ní odùmẹ̀rìndínlógún náà ní yẹn náà ni ìtẹ́fì náà fi mọ̀ pé tó ń gan kò fi mọ̀ tó fi bọ́ wọ yẹn náà tẹ́ ń tẹ́yẹn rìn báwọn èèyàn ń rọ́ ní yẹn ẹjọ́ ń parọ́ ní ọ̀fún ọ̀bàrà nǹkankan àlìkáwùsàjì iná ní ti iná tẹ̀rí kí gbogbo tẹ́ǹtẹ́ náà tẹ́ǹtẹ́rì kí irọ́ ní bóun náà ṣe mọ̀ tí ọmọ kan fẹ́ tàn pa ni kí wọ́n fẹ́ tàn tí wọ́n fi mú un báyìí ni bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn tẹ́ǹwò sáfún gbogbo ẹni tẹ́ǹwò tẹ́ǹwò lórí pé sẹ́wọ́ karambà ní kan sẹ́wọ́ kìíní kankan àwọn gbùdù yẹn rẹ̀ kó gbùdù kẹ́kẹ́ òfútu fẹ́ tẹ̀ bí ó sì tì ọ́ níwájú Ọlọ́run lórí rọ kọ́nà wọn sànù wa subhanaka alhamdik ashhadu an la ilaha illa network ipa sá lọ ní okay bóyá wọ́n pa data ìfòrí network subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa káyì tó lọ ṣé òfòlọ́ ń sọ já ní bàbá ìgbà tí wọ́n mú àwọn kan ń ṣe jàgé ní yódò ẹ dákun sí Islam láti ṣe ìtìsá sí Islam tí a ní wọ́n invite wọn ẹ dákun sí bí Imam Malik àti Imam Shafi gbogbo mọ́sálà kan jọ papọ̀ lórí ẹ̀ bàbá Albani àti Ibn Baz mọ́sálà kan náà àìmọye mọ́sálà ní ẹjọ́ takora wọn tí wọ́n bínú ara wọn ni ẹnìkan bínú àwọn àfún bídíà tó jẹ́ pé òun àti Albani káì Albani ó sì tí àwọn òsì kìíní gbé padà ní ìjọ tí bàbá Albani kú ọmọ kí ó kan wá sáré fún ìwọ̀n kí alhamdulillah ọ̀tá wà lónìí Tani
ó ní Albani kú subhanallah ó ń bí àwọn sọ wọn kéré sórí rẹ pé àfáà súnnà ẹni tí ń protect ẹ̀sìn àmọ̀kàjọ́ ń fáyé ṣùgbọ́n ní ọwọ́ akúlò wá ń yọ ẹni tó jẹ́ pé onímọ̀ ni àwọn tànánú torí pé ẹ̀sìn àwọn ń ṣe kìí ṣe followers ni wọ́n ní kìí ṣe owó bẹ̀ kí mùsùlùmí wàláhì máa mú yẹ̀sà lónà kanú mi odò mo fọ́lọ́ sí lẹ́rí kí lè iṣu tá ń fa ọ̀tọ̀ tí ọba máa sáwọn tí ń búra wọn tí ń bara wọn jẹ́ kẹ̀kẹ́ ẹ jẹ́ káwọn àtàwọn fídíò ọjọ́ fèsì ara wa pẹ̀lú ẹ̀rí kálukú ọmọ ọ̀rọ̀ kí ó káráyè nà mímọ̀ ẹwọ́ṣẹ́ àgbẹ̀ akímù kú túbí ẹwọ́ gbá wọn ná mímọ̀ lórí ọ̀rọ̀ àwọn sàbí kẹ̀kẹ́ inú oníkí wọ́n máa dùn kí iṣẹ́ ọ̀rọ̀ ebú jágbé báyìí mẹ́rin wá ibi ìbí lárọ́ bá lò báyìí bó ṣe rí ní omi lọ wọlé ni iye àjẹjọ fọ̀rọ̀ ẹ̀ tẹ́ kíra wa àtúndọ̀ ń ṣe láìfì lọ kì í ṣe lápá ọgbà tí mo sọ but àwọn tí ń gbọ́ kálukú náà ẹni tó fẹ́ ṣèranù mọ́ àwọn èèyàn kàn ń gọ́ wábẹ́ abẹ́ ìranù tí wọ́n gọ́ sí sórí tó bá jẹ́ káwọn èèyàn tán ń gọ́ sábẹ́ ìranù tọ́ ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ àwọn táwọn èèyàn bú lánàá tí ń búlì wọn gidi tí ń ṣe gbogbo ẹ̀ tí ń yìn lónìí gbà bẹ́ẹ̀ pé wà láì orí ayé kan lọ́wọ́ lọ́ndà rẹ̀ mo fọ́ bá tẹ́lẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ó lè mọ̀ lónìí lè mọ̀ ṣùgbọ́n tó bá dálì kàmọ́ tó bá yí ọ ó kò tí ń wájú ọlọ́run mo fọ́ láṣẹ lẹ́rìí tó bá jẹ́ wípé ìjà tá ń jà tí èsì pé ìjà pé ọ́sẹ̀ mi torí pé ó ti bú mi rí ó gbé fọ́tò mi ọlọ́run ní jẹ́ máa ń gbé fọ́tò èèyàn pé máa lẹ̀ mọ́ tí mo ti ẹ̀ nírin sẹ́ni fóònù ni mo fẹ́ play bàbá yẹn mẹ́lẹ́bùrú panis mo play wọn tó bá jẹ́ pé ìjà tẹ̀sìn ni wọ́n ẹ báyà parí ìjà ẹ̀sìn náà wọ́n ẹ báyà parí ìjà ẹ̀sìn kẹọ́ya ǹtẹ́sọ̀ ní ìsinmi pé òdodo tí mo ń sọ kí n má sọ̀rọ̀ rẹ̀ mọ́ tí ẹnu bá gbé mi tí mo ṣe mistake takò ọ báyà mo kàn ṣe yí nìkan tábàdọ́dọ́ kan sọ pé táyà pé mo tabala bí ẹ má bínú ṣùgbọ́n lọ́rọ̀ tí mo ń sọ ṣe ká kẹ́rì jáde ó mọ̀ pé ìjẹ́ ẹ̀sìn ò ṣe é parí pé because òun lé ní kí n tẹ̀sí bí tí wọ́n ń sọ àfi tó wáyé pé mò ń parọ́ lókù tó bá ti á rí ké wọ́n sọ̀rọ̀ lọ ọmọ ẹbẹ̀ mọ́ àwọn kẹfẹ́ náà wọ́n á bá nàbí bẹ́ẹ̀ wọ́n á bá nàbí kódà ọ̀rọ̀ ẹbọ kìí ṣe tí ẹ̀ máa ń compromise lé lórí kìí ṣe tí ẹ̀ máa ń compromise lé lórí ẹ lọ gbogbo àyà tó sọ̀kalẹ̀ kò sí ìdẹ̀kùn bí àyà Mákà inú táwọn àfáàfin máa máa yàtọ̀ bá jẹ́ Mákà ní tẹ́ bá ti rí tọ̀rọ̀ tó le torí pé ẹbọ ni tọ̀rọ̀ ọ̀rọ̀ tó le tó bá ti fẹ́ mọ̀ pé àwọn àyàwó lọ sọ̀kalẹ̀ ní Mákà èwo lọ sọ̀kalẹ̀ Mẹ́dínà tó bá ti ń rí líle bí iná nkẹ̀nkẹ̀ torí ẹbọ ni nígbà tí mọ́nì jókòó lára àwọn èèyàn tán ní rẹ̀jẹ̀rẹ̀jẹ̀ dé Mẹ́dínà ọ̀yá bẹ́ẹ̀ sì múra ní bẹ́ẹ̀ sì máa wọṣọ ní bẹ́ẹ̀ sì máa ṣe kékeré kan ní ṣùgbọ́n tó bá ti ń gbọ́ iná kò bá Mákà nu àsìkò Mákà la wà àwọn tó bá rí pé ó ti wọlé tán bá a sì bá Christian sọ̀rọ̀ kọ́ láti bá mùsùlùmí tí ń tẹ̀yàn ní sọ̀rọ̀ so káwárí mùsùlùmí ṣé ò dámì fọlọ́n sọ ẹ̀dá tó ń ṣe ọ̀rọ̀ àfàlàǹgbà táwọn ará mọ́nà ṣe ní iṣu kódà kọjá pé àràmù ní sọ́sọ́ yẹn di kèfèrí lápẹẹrẹ lọ́dọ̀ tèmi pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ pé bóyá àwọn nǹkan tí máa ń tara aláǹgbà jáde pé èèyàn lè kó pọ́ìsìn bẹ́ẹ̀ haramu ni ṣùgbọ́n ò lè rí náà sùkúrá nítorí sọ pé ní haramu àmọ́ ìdí àwọn okùnfà tí èèyàn fi máa ń sọ nǹkan dàrámù ní Islam sọ fún wa kì í ṣe pé Ọlọ́run dákọ rẹ̀ náà Al-Qur'an àbọ̀ Ọlọ́run dákọ but àti láwọn reason 5 sí 6 tó jẹ́ pé tá a bá ti rí lára ẹranko kan báyìí ó lè máa expect Ọlọ́run kọ́ lọ́wọ́ dákọ gbogbo ẹranko ṣùgbọ́n tó bá ní ìwádìí fi rinlẹ̀ pé kò sí pọ́ìsìn yẹn lára rẹ̀ halal ní kọjẹ́ ó bẹ̀rẹ̀ pé gbogbo àfáàtì bá ń fà á padà sọ́dọ̀ àwọn scientist àwọn medical doctor tí wọ́n gbé lọ láàbù rìsọ́ọ̀tì wọn ni ó wà mú fatiwọ́ta sọ jáde wá nítọ́lọ́run fi dára ní pé gbogbo ọ̀gbọ̀dọ̀ kọ́ rí ibìkan náà fíìdì ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ó ní bùkátà sí fídí ilé yóò ní bùkátà sí fídí ilé kìí kàtí pẹ́ nìkan ká jẹ̀bà àti láyó yọkà àmọ́ wa pariwo lásán náà tọ́jẹ́ pé tí wọ́n fáwọn oníbídà nígbà lónìí kó wọ́n yìnbọn fún yẹn nínú ẹjọ́ ọkọ̀ yìnbọn fún àbábọ̀ lọ́nà sọ wà kí irú ilé ẹ̀kọ́ súnà kọ́ àmọ́ kò ní ẹni ẹ̀sọ́ súnà ni àní tó bá ṣe lè sùn bídà ga àní ẹdùnmú torí pé kì í ṣe pọ́rọ̀ ayé là ń fà sí pọ́rọ̀ ẹ̀sìn ni sówù wà kọ́ lọ sórí ibú wájú Ọlọ́run kò sí jáde ní yóò dùn bẹ́ẹ̀ ẹni tí ò tí ì pọ̀ mọ́ orúkú tí ó pa débi pé just invitation lásán they invited him and he honoured the invitation. ìṣẹ̀sìn àwọn èèyàn sí gbogbo wọ́tọ́ ọjọ́ followers àánú ẹni ṣe mí kọ́ ọmọdàlíkì àmọ́ kó tó mú òótọ́ rọ
wo ọ̀dà wọ́n ní sáwọn olè jalangba ẹ̀gbọ́n tí mò ń sọ nínú ṣẹ̀ríà Islam nǹkan márùn-ún la fi máa ń mọ̀ pé sí ẹranko haramu ni ààrẹ ní sọ àdé ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ ìwádìí ó fi rinlẹ̀ ntẹ́mi dúró lórí pé ààrẹ jẹ́ haramu ni nítorí jẹ́ gbà ní pé experience Yorùbá tẹ́mi gbọ́ yín láti gba kéke kódà wọ́n ní má jẹ́jẹ́ rọ́ta sí ọlá wárápá ní máa ń fa o gbogbo tó bá ti wá lè kó nira báyàn Islam sọ fún wa la tulhiku bi aidikum ila tahaluka ẹ mọ́ fọwọ́ ara yín fàpamọ́ fúnra yín so àdìpá wá níbi ká consult àwọn scientist Islam nìkan ẹ̀ẹ̀kan lè máa sáàtọ̀ pé ẹran báyìí ẹ̀ lè rí náà rùkwá ní àbínú àdìsítọ́ yọ́n ti dákọ̀ ìgbín ẹ̀ lè rí ibi tí wọ́n ti dákọ̀ kẹjẹ ewédú kẹjẹ òsìkí gbogbo àwọn nǹkan ṣùgbọ́n kọ́ìdà ti wà ṣé nǹkan ìṣètò yìí bá ń tọ́ dáa ni tí ò lè kó poison báyàn Islam ó tu yín lẹ̀ tẹ́ bá àwọn nǹkan tó lè kó poison báyàn ni yàtọ̀ sáwọn ẹranko tí Islam tó sọ àwọn quality kan tó wà lára wọn bóyá léyìn ọ̀gàn gbogbo ẹranko tó bá ti léyìn ọ̀gàn ẹ wà máa dákọ̀ gbogbo ẹranko sọ́rọ́ndà rẹ̀ tó bá ti léyìn ọ̀gàn tí máa fi ń fa nǹkan ya haram ní ká jẹ ó ti láwọn tí Islam gbé wá tó jẹ́ pé wọ́n ń dàrẹ̀ lẹ́ẹ̀mọ́ wá gbé kinní yẹn sí mo rò pé ó ti yé báyìí nìsín kíkà ẹ ṣe tajà tẹran báwọn yẹn ṣe ń yọnu sí káwá sọ pé nìkan sọ pé ẹranko yìí o Islam wà ní haram ni wá ní òun ọmọ pé ó ní halali pé ẹ kàn lè fi ṣe ìwòsàn sẹ́yìn sọ di kí ṣe mushrik tá bá fẹ́ gbé ìdájọ́ rẹ̀ jáde kódà kọ́ máa jẹ bí ẹni tí mu tí náà ni a ní pè ní mushrik ní tá a pè ní pé ẹnìyàn ó ti ṣe kẹbíọ̀rọ̀ tó ń mí náà ní kábàáhì ó ti lùgbọ́ ọlọ́run bí kan torí mutí ọtí haramu ni ẹnìkan wá mú lápẹẹrẹ bẹ́ẹ̀ láǹgbà haramu ni ẹnìkan wá ń jẹ ẹlòmíì ń jẹjọ inú ẹni tí ń dá sọ́rọ̀ ẹlòmíì ń jẹjọ tí ọmọ sọ pé gbogbo ejò jíjẹ nínú ṣẹ̀ríà Islam sì ní gbogbo ejò haramu ni but sẹ́yìn wá dákó ní mùsùlùmí sẹ́yìn wá ní pé yóò ní àdánwò kan ṣẹlẹ̀ sí lábà ní ayé ìjàgì ní yóò do ọlọ́run sí o àbáláńgbà Islam ìṣẹ́sìn yẹ̀yẹ́ ẹ mọ̀jẹ̀ Facebook ọba yìí jẹ́ ẹ sáfúnṣẹ́ ágìmì kì í ṣẹ́sìn yẹ̀yẹ́ kì í mọ̀ ṣẹ́sìn pé fáǹsì mà ní lálẹ́kì àmọ́ ẹlòmíì ti fi kọ́mẹ́ǹtì àti pósìtì orí ó ti fi bá gbogbo sẹ́rẹ̀ jẹ́ wájú ọlọ́run ṣùgbọ́n àwọ̀ ọmọ wòrán báyìí á máa dá ní ìkọ̀ọ̀kan tábàlì máa sọ lẹ́kọ̀ọ̀kan tọ́lá àlè máa fún ènìyàn kan topic ọ̀rọ̀ ẹ̀sìn tá a fẹ́ tìrìtì lọ́kàn wà àwọn kan sọ pé ya gọ́ọ̀fì lán tátà máa dá ìwọ́ tó fọ́nú fọ́ra tó ọgbọ́n tá à ń sọ máa bá lọ gọ́dà ní àlẹ́ ìkàtù náà dá wọ́n fẹ́ pé ọlọ́la náà pé gbogbo tó fi síwájú ní ọyáwádé wá bá so ọlọ́run kó ṣàánú wa kó já báyọ̀ náà rẹ̀ pàdé gbogbo wa bí tá a kù sí kọ́lọ̀ ń tún àṣẹ gbogbo ọmọ ìyá kan náà jọ ni wá lókùrúgbà tí èèyàn bá ti ń ṣẹlẹ̀ bọ̀ so mọ̀ ń sọ fẹ́ nìkan tí mo pè lánàá mo ní àfàwà ní ṣóhùn ráìlẹ̀ àlọ́dọ̀ tẹ̀lé so àìmọye nǹkan láàjọ sí lórí rẹ̀ yìí lè bẹ̀rọ aburú kó ṣẹlẹ̀ sí wọn àfà mi ní ṣóhùn kọ̀ǹdé Yunus so mo máa ń pe ṣóhùn ráìlẹ̀ àti máa kí ń gbà mí àṣìjọ wà láì àìmọye màsáìlì làjọ dúró káàjọ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí lákàmì ilé bẹ́lọ̀ kún sórí burúkú òun bí díà gan tó jẹ́ original bí díà tá a mọ̀ yìí lè bẹ́lọ̀ pé ká process tí wọ́n á máa ṣe jàgbé ní yóò Islam kọ́ lé lẹ́yìn tí èèmà ti ń ṣe bá Islam kọ́ lé lẹ́yìn ìyìn ṣe ilé fẹ́nu àìtẹ́ àtàṣe mọ́lẹ́lẹ́ àyìndé bọ́ta ní sìkì máa wá nínú ọ̀gbọ́ wọn torí pé kò yí sí kéèyàn ọmọ kí gbogbo ẹni tí tó bá ṣe wàhálà fún kí ó tó wá rẹ́ nìkan kódà kẹ́ ẹ mẹ́jọ sí lórí kẹ́ ẹ ní kìláàfù pé eléyìí sọ pé white eléyìí sọ pé black ọwọ́ àwọn òfin máa ní kẹ́nìkan máa yẹ̀yẹ́ rẹ̀ wà lẹ́yìn ọ̀yẹ̀ pẹ̀rẹ̀ jáde láyé onímọ̀ ìṣẹ́ntẹ́yàn máa ń yẹ̀yẹ̀ ó dùn ní kálukú náà lọ́mọ subhanaka wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.